Ògún ló yẹ kẹ́ ẹ gbé jáde fún wọn. Ẹ fi Ògún búra fún wọn. Ògún ló yẹ kẹ́ ẹ gbé sílẹ̀ fún wọn. Ògún lákáyé. Ẹ gbé wọn lọ sídìí Ṣọ̀pọ̀nná, ẹ gbé wọn lọ sídìí Ògún. Kẹ́ ẹ fi búra fún wọn. Torí àwọn tí wọ́n fẹ́ dìbò fún gan, ìjọ tí wọ́n ń ṣe búra fún wọn, swearing tí wọ́n ń ṣe fún wọn, ṣebí Bíbélì àti Quran ni wọ́n fi ń ṣe búra fún wọn. Kí ló padà ń ṣẹlẹ̀ sí wọn? So gbogbo ilé tẹ́ kó jáde ẹyẹ ènìyàn wa, ẹ wò wọ́n o. Elédùmarè kó ṣàánú fún wa nílẹ̀ Yorùbá torí 10,000 naira. Wọ́n ń pín 10,000 naira fún wọn. Ìbò tí dé o. Wọ́n wá gbé Bíbélì sí wọn lọ́wọ́ wípé kí wọ́n tó gba 10,000 yẹn o, wọ́n gbọ́dọ̀ ṣe ìbúra. Wípé tí wọn ò bá búra, ẹni tó bá búra wọn ní fún 10,000. Àbí ìdí nìyẹn, àbí kí ni wọ́n torí ń búra fún wọn? Wọ́n gbé Bíbélì sí wọn lọ́wọ́. Àwọn náà lè ń wo inú fọ́nrán yẹn o. Mo ṣèlérí ìlérí Olúwa. Ọlọ́run kó ṣàánú fún wa o. Lórí ọ̀rọ̀ ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n fẹ́ dì ní ọjọ́ 15 oṣù kẹjọ 2026 yìí, Olúwa gbọ́ ọpẹ́ wa. Lórí ọ̀rọ̀ ìbò Ọ̀ṣun, Olúwa gbọ́ ọpẹ́ wa. Ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ nínú fọ́nrán yìí. Wọ́n máa ń búra fún wọn nítorí 10,000 naira. Fún ìbò Démọ́lá Adélékè. Mo ṣèlérí láti jẹ́ olóòótọ́ àti láti ṣe ohun tí ẹ fẹ́. Ṣé iwájú ọ̀nà tí mo wá kọ̀ láìsí gbogbo ètò tó wà ní Bíbélì. tó wà ní Bíbélì. Ó jẹ́ tèmi. Mo bá ti wá jẹ́ olóòótọ́ sanwó Wọ́n ní ọba ti jẹ́wọ́ tí mo sanwó tí mo sì dìbò fún Adélékè. Démọ́lá Adélékè. Tí mo dìbò fún Démọ́lá Adélékè. Gbogbo ayọ̀, ìbùkún, ire tó wà ní Bíbélì. ó jẹ́ tèmi. Ó jẹ́ tèmi. Kò sí kò téèyàn ò ní rí ní ọwọ́ àwọn olóṣèlú yìí o, àbí nínú Nàìjíríà, àbí nílẹ̀ Yorùbá yìí. Kò sí kò téèyàn ò lè rí o. Tí ìbò báyà ti ń kù fẹ́fẹ́ báyìí, oríṣiríṣi lẹ̀ máa rí. Ẹyẹ ènìyàn wa. Elédùmarè. Ìdí tí ó fi yẹ kí wọ́n fi Ògún fi búra nìyẹn. Tó yẹ pé Ògún ni wọ́n fi ń búra fún àwọn pírẹsidẹ́ǹtì, àwọn rẹ́ẹ̀pù, àwọn sínétọ̀, àwọn gómìnà. Irú àwọn tí wọ́n pín owó sí iná, wọ́n á lè mọ̀ wípé Ògún ló yẹ kí wọ́n gbé kalẹ̀ fún wọn. Ṣọ̀pọ̀nná, gbogbo oríṣiríṣi kí wọ́n kó kalẹ̀ fún wọn kan fi búra. Bóyá lẹ máa rí ẹni tó máa gba owó. Nǹkan tó yẹ kó máa ṣe fún àwọn tó ń gbowó lọ́wọ́ wọn gan nìyẹn. Ẹ rí, wọ́n ní ẹgbẹ́ àkọọ́dì ló ń pín owó lọ́ṣù 10,000 naira. Tí ó bá máa di ọ̀la báyìí, àmọ́ ilé tí àwọn NDC àbí ADC àbí APC àbí PDP táwọn náà máa pín, gbogbo ẹ̀ náà ni wọ́n á jẹ́ ìgbà. Tó bá yẹ wá sọ wípé ìlú ò dá, báwo ni ìlú ṣe fẹ́ dá? Nígbà tẹ́ ẹ ti búra, tẹ́ ẹ ti jẹ́jẹ́, tẹ́ ẹ ti gba 10,000, ọjọ́ ọ̀la àwọn ọmọ yín lẹ ti gbà yẹn. Ẹ ti gba gbogbo nǹkan tí ó yẹ kí ẹ jẹ́. Ọdún 4 tó yẹ kí ẹ jẹ, òun lẹ ti gbà yẹn. Torí ẹ ti búra lé lórí. Ẹjọ́ ṣó lè tó lè yìí ni? Ẹjọ́ ṣó yẹ kó tẹ̀lé tó lè yìí ni? Wọ́n ń búra nítorí 10,000. Ilé ìwòsàn ọ̀fẹ́, ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn ọmọ, ọ̀nà tó já gerege, ètò ààbò, ìtọ́jú àwọn arúgbó, ètò fún àwọn àkàndá ènìyàn, ìgbáyé gbádùn, àwọn ohun amáyédẹrùn nínú ìlú, òun lẹ ti fi 10,000 gbà yẹn. Ilé ìwé fún àwọn ọmọ láti alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé girama, èyí tó yẹ kí ẹ béèrè fún lọ́wọ́ àwọn gọ́vnà yín, òun ni wọ́n ti fi 10,000 ni wọ́n ti fi gbà lọ́wọ́ yín yẹn. Tẹ́yìn náà ti ń búra lé lórí. Tó bá yẹ pé Ògún ni wọ́n ń lò ní, ẹ rí wípé gbogbo àwọn tó jókòó yẹn, ní rẹ́ni tó máa jókòó sọ pé òun fẹ́ gba 10,000 lọ́wọ́ wọn, tàbí òun fẹ́ jókòó gba owó. Nǹkan tó yẹ kó máa ṣe fún wọn nìyẹn. Àti president o, àti governor o, àti senator o, kó máa fi Ògún máa búra fún wọn. Eléyìí tó bá wá jẹ́jẹ́, eléyìí tó náà fẹ́ ṣe omi, àwọn fẹ́ ṣe ọ̀nà, ètò ìwòsàn, ilé ìwòsàn, ẹ̀kọ́ ọ̀fẹ́ tẹ́ ń kà kalẹ̀ yẹn, ẹ ṣe ọ̀nà, ẹ ṣe gbogbo ẹ̀ yẹn. Tẹ́ ẹ bá wá rí ṣe, kẹ́ wá wo itú, kẹ́ wá wo àrà tí Ògún máa fi yín dá. Ògún ló yẹ kẹ́ gbé kalẹ̀ fún wọn o. Ẹ̀yin ènìyàn wa,
kí ló tẹ́ bá wá rí sọ sí ìgbésẹ̀ tí wọ́n ti gbé jáde ara tuntun tí leléyìí o wọ́n ń búra kó tó fún àwọn ará ìlú tó fẹ́ dìbò kó tó fún wọn lówó. ẹ̀yin ènìyàn wa ẹ wá gba abẹ́rẹ́ àánú o abẹ́rẹ́ àánú ti wà ń ta o Elédùmarè kò sí kan tẹ́yìn ò ní rí nínú ìlú yìí báyìí o ṣé irú nǹkan tí ẹ̀ ń wò yìí báyìí ṣó tẹ̀ bójú mu ṣé gbogbo èèyàn ló mọ bó ṣe ń ti abẹ́rẹ́ bọ ara ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà máa sọ di aláàbò ara pẹ̀lú eléyìí tí wọ́n ti gbé dé yìí orí TikTok láti rí o tí arábìnrin kan tó ń polówó wípé kí àwọn èèyàn máa wá gba abẹ́rẹ́ àánú kọ́ wọn máa wá rà á wọ́n ní tó bá ti gúnra wọn perfume tó wà ní ọwọ́ wọn yẹn wọ́n náà bá ti tẹ̀ sí wọ́n ní àánú kán ṣáà máa sùn nínú ilé wọn àánú á kọ̀ máa wá wọn rí ni inú Nàìjíríà náà ni wàá ti rí oríṣiríṣi abẹ́rẹ́ àánú ẹtí ti upgrade báyìí kò tí sí wípé bóyá iṣẹ́ kan báyìí ni kí wọ́n wá ṣe àbí kinní kan ètò kan báyìí lẹ fẹ́ ṣe fún wọn abẹ́rẹ́ àánú kí wọ́n gúnra wọn. ẹ jọ̀ọ́ ẹ̀yin ènìyàn wa wọ́n ti upgrade òróró wọn kì í ṣe pé òróró nìkan ni wọ́n ti ń tà wọ́n báyìí o wọ́n ti fi abẹ́rẹ́ sí ṣe gbogbo àwọn ọ̀dọ́mọdé àti àgbàlagbà náà tí wọ́n á rà ẹnìkan máa gúnra wọn. ẹ jọ̀ọ́ ṣé gbogbo èèyàn ló mọ bó ṣe ń gún abẹ́rẹ́ ni so wọn kàn lọ ra abẹ́rẹ́ ẹlòmíì gan rí abẹ́rẹ́ nílẹ̀ wàhálà míì náà ti fẹ́ dá sílẹ̀ nínú ìlú ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu arábìnrin wọ́n ní wọ́n ń ta abẹ́rẹ́ àánú ẹ wá gba abẹ́rẹ́ àánú o. abẹ́rẹ́ àánú ti wà o ti abẹ́rẹ́ nu ọwọ́ lásán ló gbà sí o ti pábẹ́rẹ́ wà nù ẹ̀ o ti ọwọ́ lásán ló gbà sí ìfẹ́ mọ bí tálàánú rẹ lè wà ìfẹ́ mọ bálàánú ṣe lè sọ bọ́ǹtò láàrin ọ̀sẹ̀ ó yíyí owó tó rí ó rí ó ti rí ó rárá fún rẹ báyìí ni kò ń ẹ̀sìpáyà nǹkan kò ń ṣe tó bá ti wá lò tán ó wà mú pẹ́ẹ̀fù yìí ó wà ra fi léṣẹ́ dẹ̀ báyìí. Esma ṣe rí abẹ́rẹ́ tẹ́ ẹ dárúkọ ẹ mi ò ṣú ọ pé ó máa ká nǹkan tó ń ṣe mí ṣé mo rí bíi drip àánú ẹ mọ̀ pé yẹn tó pọ̀ ju abẹ́rẹ́ lọ díẹ̀ àbí ẹ kúkú ṣe sọ́jírì àánú fún mi bí pé kọ́ làbí kan níbi orí mi báyìí kan wá dá omi àánú sínú ẹ̀. Ìṣọwọ́ táwọn spiritual ṣe bọ́ ṣe ń go hard wá lágbára báyìí o. Ìgboro ti wá dàrú àti wá bàdé bíi pé a kì í lò mọ́ a kì í fi wẹ̀ mọ́ a tún tẹ̀ sára bí abẹ́rẹ́ ni. With the rate bí spiritual store ṣe pọ̀ ń gbòòrò báyìí tá a máa fi tó 2030 90% àwọn youth àti máa ya wèrè tán. gẹ́gẹ́ bí ohun tẹ́ bá wa gbọ́ kó tó máa di 2030 àbí 2031 Ọlọ́run má jẹ́ kó ti fi abẹ́rẹ́ yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí torí àwọn míì wọ́n ti lo oríṣiríṣi ọgbọ́n báyìí Ọlọ́run ló mú oríṣiríṣi kan tí wọ́n á máa rọ sínú ike tí wọ́n á máa tà fún àwọn èèyàn tí wọ́n á ní wọ́n ń ta abẹ́rẹ́ àánú ṣé rí kan tí wọ́n sọ ní ìlú dà ẹjọ́ orílẹ̀-èdè wo gbogbo èèyàn àtẹwà lókè òkun ṣé ẹnìkan kàn lè dédé máa polongo àbí polówó abẹ́rẹ́ fún yín láì jẹ́ wípé dókítà ló kọ fún yín pé kẹ́ lọ rà láì jẹ́ pé dókítà ló kọ fún yín pé kẹ́ lọ rà ṣé ẹ kàn lè dédé lọ ra abẹ́rẹ́ kí wọ́n tà fún yín ṣe rí pé gbogbo ẹ̀ ti di kò sí ètò nínú ìlú yìí ẹ lọ wò wọ́n lórí TikTok oríṣiríṣi kò sí kan tí wọn kì í tà ń bẹ̀ àtẹ̀tò ní NAFDAC àtẹ̀tò ní NAFDAC gbogbo ẹ̀ náà tà fún ará ìlú ẹ wo orú eléyìí báyìí ẹ jọ ṣé ọ̀nà àti jẹ ọ̀nà àti mu ni ká pè ní àbí kí ni ká ti pè léyìí abẹ́rẹ́ àánú wọ́n ti ń sọ wípé àtẹ́bàkọ̀tẹ̀ ti gúnra yín ó parí kẹ́kọ̀ọ́ tẹpẹ̀ fún sójú ẹ̀ ó ti tán àánú ti wá yín kan wọ́n ti upgrade o irú eléyìí báyìí ó yẹ kí ìjọba ó yẹ kí wọ́n wá nǹkan ṣe sí ó yẹ kí wọ́n dá sọ́rọ̀ torí ìlú ò rọgbọ nǹkan ò dá nǹkan ò lọ déédéé lóòótọ́ ṣùgbọ́n olúkálukú ṣáà ń wá ọ̀nà àtijẹ ọ̀nà àtimu ṣùgbọ́n púpọ̀ àwọn ọ̀nà àtijẹ àtimu wọn wọ̀nyí ó ti máa kó bá inú ìlú sí ni a máa kó bá àwọn èèyàn àkóbá máa pọ̀ tó máa ṣe fáwọn èèyàn ẹ̀yin fẹ́ powó yín sí àpò ni ṣùgbọ́n ẹ mọ iye àkóbá tó máa ṣe fún ará ìlú ẹlòmíì máa lọ gúnra ẹ̀ lórí iṣan
aláàbọ̀ ara wa pọ̀ kò kúkú síṣẹ́ náà tẹ́lẹ̀ ẹni tó ní gbogbo ara gan tó ṣe jámjám gan kò tí ì ríṣẹ́ ṣe so tẹ bá ti wá mú abẹ́rẹ́ tẹ bẹ̀rẹ̀ sí ń gúnra yín tẹ̀ ń gúnra yín tí iṣan lọ já iṣan méjì ti já ó parí kí ló ń ṣẹlẹ̀ kí ló dé ẹ wo nǹkan tí wọ́n sọ ní ìlú dá ọwọ́ bá arákùnrin ẹ wo arákùnrin náà wọn ló lọ jí ọmọ tuntun gbé kò sí kọta àní rí ó lọ jí ọmọ tuntun gbé o lọ́wọ́ bá tẹ̀ nílé ìwòsàn kò sí security kò sí ètò ààbò ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ wà lọ́dẹ ọkọ tẹ́ yín ṣàbíyamọ ẹ mójútó ọmọ yín o bí tẹ́ bá gbọ́mọ lọ tẹ́ bá gbéyàwó lọ sí hospital bóyá kẹ́yìn èèyàn kó máa ṣọ́ wọn àbí kí wọ́n lè fẹ́ ṣe wọ́n fẹ́ wọlé tẹ̀lé ẹni tó fẹ́ bímọ nínú wọ́ọ̀dù ni bí kì bá ṣe pé ìlú tó sí security tí kò sí ètò ààbò báwo ni àjèjì ẹni tí ò ní patient sínú hospital akọ̀dédé wọlé síbẹ̀ á dẹ̀ gbé ọmọ ìwọ tó ò ní patient sí ward ìwọ tí wọ́n á béèrè pé ta ló fẹ́ lọ bá ó kọ̀dédé wọnú wọ́ọ̀dù lọ ó nìyẹn ọmọ tuntun náà ló lọ gbé tọwọ́ bá jẹ́ ká gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní fọ́nrán. Jariri ya dauko ku ci uwarsa. Jariri ya dauko dan uwarsa. Ku ci uwarsa jariri ya dauko. Samai dan uwari ku samai dan uwarsa. Dan mutane dauko. Dan mutane dauko ku ci uwarsa. Dan mutane dauko. Ku ci uwari. Ku ci uwarsa dan mutane dauko. Ya dauko dan uwarsa. Ya nuna yaran dan uwarsa. Ya nuna yaran dan uwarsa. Ya nuna yaran. Ẹ̀yin ènìyàn wa ṣé ẹ bá wa rí bẹ́ẹ̀ kí ló fa ogun eléyìí àìsí ètò kò sí ètò kò sí security bẹ́ẹ̀ náà nílé ìwé ẹ rí i pé oríṣiríṣi ìròyìn la kàn máa rí wọn náà lọ gbé ọmọ nílé ìwé ẹni tó gbọ́mọ lọ léèwé báwo ló ṣe lè lọ gbọ́mọ nílé ìwé ẹni tó gbéyàwó wá bímọ lọ hospital á dẹ̀ wọnú hospital lọ á lọ gbé ọmọ tuntun níbẹ̀ how látàrí ètò tó sí ọlọ́run á máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa ẹjọ́ gbogbo ẹ̀yẹ ènìyàn wa bí ìyàwó yín bá fẹ́ lọ rọbí ẹ̀yin ẹnìkan tì wọ́n o àbí aṣá lè máa ṣọ́ wájú á máa ṣọ́ ẹ̀yìn àbí torí gbogbo ẹ̀jẹ̀ ti wá di lámbá lòbòlòbò la bàbá ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti wójú tó sí ọ̀rọ̀ epo bóyá Saudi ni wọ́n ti lọ máa fọ epo báyìí wọ́n ní wọ́n máa rìfọ́ọ̀mù NNPC wọ́n bá tẹ̀ bá wa gbìyànjú kán bá wa rìfọ́ọ̀mù accountability 210 trillion eléyìí tó wọlẹ̀ bí àrà nínú NNPC lọ́wọ́n bàbá wa fi yẹn kún irú agbára tọ́nà yẹn fi rìfọ́ọ̀mù NNPC bóyá Saudi ni ẹ jẹ́ ká fohùn sí kẹ́ bá wa gbọ́rọ̀ lọ ní bàbá o bóyá Saudi ni wọ́n ti fẹ́ lọ máa fọ epo báyìí o èwo Giant of Africa kọ́ máa ní refineries Dangote tẹ́ ní báyìí ó dẹ̀ ń dá tiẹ̀ ń ṣe ni bó ṣe ń wù ló ń képo ń tà ó ń képo lòkè òkun ó ń képo kákàkiri àgbáyé ni Nàìjíríà ò ní refineries ó gbẹnu tán o bàbá sọ̀rọ̀ wọ́n ní wọ́n fẹ́ rìfọ́ọ̀mù NNPC pẹ̀lú collaboration ya Saudi okay o Saudi. The expansion is for all for us. I could look back and look at Aramco and others and see how the oil producing of Saudi Arabia was, the life of publicly quoted company. We can refine and do NNPC, reform to the extent that one day the totality of it, not just the arms and legs, the totality of it will be listed on there. I thank you all to all the revenue service and many other people in the team for what we are doing. My own is I assure you that I won't stop reading,
I won't stop thinking. I won't stop supporting you. I'm here. Thank you very much. Ẹ̀yin ènìyàn wa ṣẹ́yìn náà bá wa gbọ́ wọn kódà kí ló ń tẹ́ bá wa rí dìmú kí ló ń tẹ́ bá wa gbọ́ lẹ́nu jẹ́ ká rí lọ́ndà comment section à ń gbọ́ reform à ń gbọ́ NNPC à ń gbọ́ Saudi ẹjọ́ báwo ló ṣe yé yín sí o bá a ṣe gbọ́ lẹ́nu wọn nìyẹn o pé NNPC máa tó gara wọ́n máa tó gara ìgara máa dé láìpẹ́ yìí wọ́n bá wa tẹ̀ wá nǹkan ṣe sí 210 trillion tó wọlé ṣé bí wọn á kàn ṣe máa wòran lọ nìyẹn tí gbogbo owó yẹn á wọlé lọ ni ẹgbọ́n iye ènìyàn wa kí ló ń tẹ́ bá wa rí sọ sóhun tí bàbá sọ jẹ́ ká rí èròǹgbà yẹn ní abẹ́ fọ́nrán yìí odidi Nàìjíríà kan máa ní refineries bàbá ní àwọn bàbá máa gbé wọn tìrabàyè wọ́n máa rí nǹkan ṣe sí wọ́n ní kẹ́ fọkàn balẹ̀ wọ́n máa jọ ní 27 wọ́n máa yanjú ẹ̀ NNPC wọ́n máa dààmú àwọn máa ṣe tó jẹ́ wípé ṣùgbọ́n wọn bá rọ́jú kí odidi Nàìjíríà kan máa ní refineries Kuwait epo tí wọ́n ní ní Kuwait kò tó Nàìjíríà o gbogbo àwọn citizen wọn ni wọ́n ń sanwó oṣù fún Saudi tí wọ́n sọ yẹn wọ́n ń sanwó oṣù fún àwọn citizen wọn Dubai wọ́n ní epo àbí àwọn náà ń sanwó oṣù fún àwọn citizen wọn kò sí gbogbo orílẹ̀-èdè tẹ́rí tó ní epo yẹn àwọn citizen wọn ń gba owó kí ló wá ṣẹlẹ̀ nínú Nàìjíríà o wọ́n ti ń yá owó kún gan ni ẹ wo 210 trillion ó kọ̀ wọlé bẹ́ẹ̀ nínú NNPC why tí bàbá ò bá wa rìfọ́ọ̀mù ẹ̀ accountable bí 210 nìyẹn bó ṣe wọlé ní NNPC wọn ò rí ọ̀kọ́ ṣe sí àbí wìdí dẹ̀mdẹ̀m ló wà ní ṣé wìdí dẹ̀mdẹ̀m ni ọ̀gá ọlọ́run aṣáàánú fún wa ẹ̀yìn ni wọ́n ní ká fi tó wa létí ni o pé wọ́n ti ń búra wọ́n ti ń ṣèbúra fẹ́ni tó bá gba owó 10,000 naira nítorí 10,000 10,000 kí ni wọ́n fi ṣe kí ló fẹ́ rà ara dìríkà ráìsì kan dìríkà ẹ̀wà kan tó bá tán lẹ́yìn yẹn ńkọ́ tó bá ti wá dìbò tán wọlé kí ló fẹ́ wá ṣẹlẹ̀ wọ́n ti gba 15,000 àbí wọ́n ti gba 10,000 báyìí lẹ́yìn 10,000 yẹn ti tán ṣe rí pé ìtara ìlú tí wọ́n ń ṣe nínú ọ̀rọ̀ ìgàn ó pọ̀ àwọn mídẹ̀ ti rí gẹ́gẹ́ bí owó ọ̀fẹ́ àwọn máa gbà ó bá fún yín lówó ẹgbà APC bá fún yín lówó ẹgbà PDP bá fún yín lówó ẹgbà ẹ gbowó wọn owó wa ni ó yá ẹ kọ̀ntínú wọn ò wá fún wọn lówó lórí ọwọ́ lásán má báyìí o tìbúra ni o ṣùgbọ́n ilé tí wọ́n fi búra yìí la fi ní ká èyí tẹ́ fi búra yìí ó kù díẹ̀ káàdùn ogun lákàyè ní kẹ́ fi búra fún everybody tẹ́ bá dẹ̀ ti fi ogun yẹn búra fún àwọn tẹ́ fún lówó ọjọ́ tó bá máa ṣe swine fún governor tó bá máa ṣe swine fún president ogun yẹn náà ní kẹ́ fi búra fún wọn kẹ́ kúkú ti bí bẹ̀rẹ̀ kẹ́ fi owó pínpín kẹ́ fi bẹ̀rẹ̀ kí gbogbo ẹ̀kọ́ lè ráìmù papọ̀ by the time tó bá máa ṣe tán pẹ̀lú everybody ojú yín máa clear ó máa clear o lọ́rọ̀ àṣàánú fún wa ẹ̀yin ènìyàn wa lórí ìkànnì wa náà níbi èmi náà lọ́mọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV show bá wa pín ètò wa ẹ̀pin lógún ẹ̀pin lọ́gbọ̀lọ́gbọ̀ Dúdú Agbéwà ẹ máa subscribe sórí YouTube channel wa Dúdú Agbéwà láṣẹ Èdùmàrè.